ìwọ kan náà ló lọ sọ nínú admin onítìwọ àti Lizzy bá pàdé ìwọ àna Lizzy ìwọ tó ti pààrọ̀ ike yín ẹ tí n bá kọ́kọ́ ju ìkúkù sí ẹ lẹ́nu ò ní ìyè gbogbo akoto orí ẹ ló máa tú kàkàlẹ̀ ìwọ tó ti pààrọ̀ ara ìwọ tó ti ṣe fùrọ̀ ìwọ tó ti ṣe yín ìwọ tó ti ṣorí ìwọ tó dàbí àlùmọ́ńjìrì ìwọ ló ń lérí ìjà sẹ́mi yẹsẹ̀ ìwọ bẹ́ẹ̀ náà ló lórí burúkú bending roller waist èyí olóṣì aṣọ ẹpọ̀n tí ò lóko mọ́ olóṣì ìyẹn onífùrọ̀ ọba jẹ wọ́n ti fokó rupture spirogara spinal cord wèrè ó wá sọ kémi àti Ìyábọ̀ kájọ pàdé kájọ jà àwọn akókó tajà kún lákìrìbòtò àwọn ọ̀dẹ́ ń sìn àwọn ọlọ́pọlọ yíyòrò ní 2025 wọ́n máa sọ pé àwọn èèyàn ń ja físíkà ṣé Ìyábọ̀ Òjó tó ti pààrọ̀ complete body ẹ̀ èyí tó jẹ́ wípé mi ò gbọ́dọ̀ fún wèrè ní ṣíkó lọ́rùn kọ́rùn ẹ̀ má re bọ́ ìyẹn ló fẹ́ bá mi jà èyí tí ò ní làákàyè mọ́ èyí olórí burúkú tó bọ́ sórí live tó bọ́ sórí podcast tó ní bàbá òun rẹ́pù bàbá òun ṣe drugs bàbá òun pààyàn nígbà tẹni tó ṣe surgery eyín tó ṣe surgery orí tó ṣe surgery ìdí tó sọ fún ọ̀gáníìkì ìwọ ọ̀lẹ ìwọ tẹ́ pé o máa lọ rèdí wàá lọ máa rèdí mú ẹkùn àwọn olórin o fẹ́ fi rẹ ẹwẹ́ ni tí ò kì í sùn o mọ bí egungun mi ṣe strong tó o mọ bí egungun mi ìwọ tán bá tú èmi àti ẹlẹ̀ wọ́n náà wọn ìgbájú kan o máa lọlẹ̀ ìgbájú ẹyọ kan torí ìgbájú yẹn mo máa set ibi tán ti ṣe joining fún parí àtẹ̀yìn yẹn nǹkan tí kọ́kọ́ máa tágẹ́ẹ̀tì nǹkan tí mo kọ́kọ́ máa tágẹ́ẹ̀tì parí ẹ ni parí ẹ ibi tán ti ṣe joining eyín oníke yẹn ìwọ tó lè ṣe eyín oníke òun lérí ìjà olórí burúkú kò ní kọ́ńtẹ́ǹtì kankan àwa mugoda ni àwa lay brown àwa tọ́tì na who you dey gas for ọ̀lẹ TikTok content creator ọ̀lẹ olè olórí burúkú alábíábẹ́ abí àjàpá olóṣì ọmọ olóṣì pàtàkì àti ọ̀ẹ́jì na who dey gas for who lẹ́yìn tó ti pààrọ̀ gbogbo rọ́bà báǹdì fòrò ẹ̀ tí n bá gbé pa sí ẹ lóbò ògbó àyà láti ìsàlẹ̀ àyà dẹnu ẹ̀ oríṣi rẹ̀. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó tún sọ nínú fídíò yìí ẹ̀ ti gbọ́ bó ṣe sọ wípé òun ó ṣe lu Ìyábọ̀ Òjó tó ẹ̀ sì ti gbọ́ bó ṣe fi èébú náà tó tún fi rán Ìyábọ̀ Òjó sí ọkọ rẹ̀ Paulo ẹ̀yin èèyàn wa ó mà wà lágbára o. ṣé lórí yín burú ẹ̀ ní jẹ́ kí ìyá yín